kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin ìyá mi, mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi, mo kí gbogbo pátápátá ní orí ìkànnì aláyọ̀ yìí. Èmi ọmọ yín Comrade Mayor náà ni a máa ń sọ pé Oòduà gbé wa kò ní di ọ̀dàlẹ̀, kò ní sú wa, kò ní rẹ̀ wá. Nǹkan tí mo kàn fẹ́ sọ náà ni pé a rí àwọn bàbá arúgbó kan tí wọ́n ń ṣòro bí èwe. Èmi dẹ̀ sọ pé wọ́n ń ṣe ọmọ Yorùbá, àwọn ọmọ alímì ni. Wọ́n ní pé Tinubu bá ń tòrò nílẹ̀ Yorùbá, wọ́n náà máa lé ibẹ̀ ní òtí dàgbà. Ó dà pé gbogbo àwọn tó jẹ́ àwọn ọmọ àlè bí àwọn ọmọ alímì tó wà nílẹ̀ Yorùbá, wọ́n ti wá dàgbà báyìí. Wọ́n wá bìlíìfù pé àwọn fẹ́ tẹ gbogbo ọmọ Yorùbá rì. Mo fẹ́ sọ fún yín pé Ìlọrin nìkan lẹ́tí ní agbára láti sọ pé afẹ́fẹ́ máa ariwo, láti máa threaten anybody. Mufti ó sọ statement kan wípé táìmù kan tí Muhammadu nǹkan tí ò rí gbà nígbà yẹn àwọn máa fi ilẹ̀ Yorùbá fi wá gbà, torí pé kò ń ṣe Islam tó yẹ kó máa ṣe ni wọ́n ń ṣe ní ilẹ̀ Yorùbá. Wípé nísìn mission títí òun ni pé kò ń wá kọ́ńkà gbogbo àwọn ọmọ Yorùbá sínú Islam. Èmi wá sọ fún ẹ Mufti, ìpọ́rí máa pọ́pọ̀ Muhammadu ẹ, ìpọ́rí máa pọ́pọ̀ ìwọ fúnra rẹ kò tó bẹ́ẹ̀. Torí pé ọmọ kọ ní Yorùbá, bí wọ́n ṣe kọ́ àwa Yorùbá níbi ká bọ̀wọ̀ fáwọn àgbàlagbà wa àtàwọn olórí wa àtẹnibọ̀dì ìyẹn wá sọ wá dọ̀dẹ̀ o. Ṣùgbọ́n tẹ bá sún wa kan ògiri, Mufti àti bàbá arúgbó yẹn tó dàgbà tí ò dánú tó kó ohun sọ́rùn tó ń sọ wípé ọmọ Yorùbá ò fẹ́ kú, in fact àwa fẹ́ kú, àwa táwa wà yìí a fẹ́ kú. Olóbi jẹ́ bí i pé àjẹ́ kó máa yé yín wípé tó bá ti tó time àmà tó bá ìgbà tó bí apó àti tó time láti bí apó yá fẹ́ yọjú. Ẹ mọ̀ wípé kò sí ẹni tó ń bẹ̀rù nílẹ̀ Yorùbá, ṣùgbọ́n tí Yorùbá bá bínú tán casualty máa ń ṣẹlẹ̀. Casualty yẹn lọmọ Yorùbá wọn tó ń tà láti avoid, kò ń ṣe pẹ́rù ń bọ́ ọmọ Yorùbá. Tẹ́yìn bá wá believe pé ẹ̀sìn tí yín sọ pé kẹ́yìn kú, kò sí wàhálà. Àwọn tó bá yín ṣẹ̀sìn gan wọ́n fẹ́ kú. Olúwa mi gbowó ṣá, ẹ bá rí pé bàbá yẹn máa sọ pé àwọn fẹ́ kú, olówó tó fẹ́ kú, àwọn olówó kan wà tó fẹ́ kú. Bó tó bá ṣẹlẹ̀ tán lẹ máa mọ̀. Máa jẹ́ kẹ́ rántí nígbà tó ṣẹlẹ̀ Ṣàgámù. Ṣé ìmọ̀ gbogbo yín padà sá lọ ni torí pé ẹnu nìkan lẹ ní. Bọ̀ tó bá yá ẹ mọ̀ àwọn tó ń janu àtàwọn tó kàn ń pariwo. Àwọn tó ń janu ẹnu lẹ́yìn ń jà torí pé mo tẹ́ bá fẹ́ ẹnu yẹn fi threaten àwọn èèyàn bá bá àwọn èèyàn. Bẹ̀mí sọ fún Mufti wípé nǹkan tó bẹ̀rẹ̀ yìí kò lè parí ẹ̀. Bóyá jẹ́ nìyẹn.